Ìgbààwẹ̀ wàá fẹ́ gbààwẹ̀ ìyá Ṣúkúrẹ́ dìde nílẹ̀ nítorí Ọlọ́run sàárì ti dódá ìyá Sìnáwó dìde nílẹ̀ nítorí Ọlọ́run sàárì ti tó wá ní ẹ̀sìn ló kù ẹ̀kù tó bá dé sàárì ìwà ló kù ẹ̀kù tó bá dé sàárì ẹ̀gìdì tó wọ́n wá máa rí táwọn èèyàn máa jí wéré bó jẹ́ Christian àwọn ló máa jẹ láti 3 o'clock wọ́n á kọ́ jí wéré lọ ní gbogbo àdúgbò wọ́n á wá sóúnjẹ yẹn lẹ̀ abundantly nígbà tí ìlú ṣì dá ìwọ tó gbàgbẹ́ gan wá pè é kó wá jẹun nígbà tí wọ́n máa ṣínú wọ́n á rè sólẹ̀ rẹpẹtẹ. Ìwọ tó gbàwẹ̀ wọ́n máa fi bẹ̀ẹ́ ni ó jẹ́ yẹn wọ́n máa fi bẹ̀ẹ́ ni tó bá wá di pé òun lọ sí mọ́ṣáláṣí sàrà máa pàdé sàrà mọ́sà máa pàdé mọ́sà àwa òun lọ kí rẹ̀ wọ́n ní a máa relate pẹ̀lú cleric bọ́tà níjọ́ wá sí Ramadan lecture wa kódó di pé a wá discover àmì Ọlọ́run a wá lọ sórí ìtàn tó máa lọ yẹn ò lè sùn tó bá ti ń ṣe wáàsí torí wàá fẹ́ mú omi tó fẹ́ hẹ́ǹdì ìtàn yẹn sí ìtàn yẹn dẹ̀ máa kọ́yàn lọ́gbọ́n àwọn ọmọ tó ń pè ní preaching yẹn tí akatakítí bá ti wọnú ẹ̀sìn ìgbẹ̀yìn ogun ni o Ọlọ́run ò sọ pé kẹ́yàn ṣe ẹ̀sìn pẹ̀lú akatakítí ẹ wò bí ẹ̀sìn yẹn ṣe ń bọ̀ èbí táwọn ìbílẹ̀ ló bá wà tẹ́lẹ̀ Jésù dé lẹ́yìn ìgbà tí Jésù dé àwọn Muslim náà wọ́n yọ kó lára Kristẹni wọ́n dá ti wọ́n lẹ̀ ẹ bá wo Israel àti Saudi Arabia bí Benin Republic àti Nigeria ọmọ ìyá ni wọ́n tí Palestinians àti Israel bá ń jà àtọ̀ máa ń wò ní pé kí ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá ni wọ́n tẹ́lẹ̀ tẹ́ bá dé Israel ẹ bá mosque níbẹ̀ o ìgbà tí ẹ̀sìn dé làwọn kan sọ di alákatakítí mo wá bẹ̀ ilẹ̀ Yorùbá mo bẹ̀ àwọn àfáà wa àwọn sheik wa àwọn tí Ọlọ́run rán láti wá fi ẹ̀sìn túlé ayé ṣe ọmọ aláwọ̀ Islam lọ́nà alákatakítí torí ẹ̀sìn tán bí èmi sí ni ẹ̀sìn bí èmi gan wọ́n ṣe súnmọ́ fún èmi náà wọ́n pa ẹran lọ́jọ́ mẹ́jọ wọ́n sọ mí lórúkọ ni tí bàbá mi dẹ̀ fi kó láyé ẹ̀sìn tó ṣe nìyẹn màmá mi nìkan wọ́n yà sí ti Christian àwọn ẹ̀dá wọn gbà yín sí lábá gba ti Muslim gan máa gba ti Christian wọn bá a ṣe ń gbàjọ́ ń gbà ní o lẹ́yìn kan bá dẹ̀ máa sọ̀rọ̀ OPC olóòṣà ni wọ́n olórí OPC ló ń gbàwẹ̀ yìí o tí a bá parí Ramadan lecture àwọn leader máa ń dúró àwa tá a jẹ́ leader nínú OPC ní national coordinator we are 172 nínú 172 yẹn about 110 or 115 are Muslims. Nínú 115 yẹn ẹni tí ò ní gbàwẹ̀ ojú oyin lọ tóró ní ọ̀nà òun lọ́sà òun náà lọ́wọ́ màkàríà yẹn ò kì í gbàwẹ̀ o nínú 115 yẹn gbogbo alamá gbàwẹ̀ o
ta ló máa wá sọ pé àwọn lọ ìjàngbara ò sọ pé ó túra ẹ̀ dá nínú ẹ̀sìn ọ̀tọ̀ ní nǹkan tó fi ń jagun ó fẹ́ jagun oréwé àtẹ̀kò tó máa fi jagun kíkú má pa ẹ̀ òun tó bá kú báwo ló ṣe máa ráyè ṣẹ̀sìn kò dẹ̀ síbi tí OPC ti sọ pé irúmọlẹ̀ Ọlọ́run ni kò dẹ̀ síbi tẹ́ẹ̀mí ti sọ pé irúmọlẹ̀ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ́nà Yorùbá ká pè lọ́lọ́run gbogbo gbàlagbàgbé aláwọ̀ ọlọ́lọ́run lẹ́yìn Ọlọ́run àfọlọ́run iye ìwọ tó ní o fẹ́ sọ fún ọmọ Islam tó ní mo ti lọ Mẹ́kà mo ti lọ sí Mọ́sínà ní Egypt ibi tí ànábì Musa ti gbà tó ti gba àdúrà nínú ihò mo ti lọ ṣàdúrà mẹ́rin mo ti lọ síbi àwọn key place tó wà ní Egypt tí wọ́n sin ọmọ ànábì sí ibi tó ń sin ànábì sí gbogbo ẹ̀ mo ti dé gbọ́dọ̀ wá ní ẹ àwọn olóòṣà kí ló ń dé òòṣà èdè Yorùbá lóòṣà ẹni oríṣà dání Yorùbá ń pè lóríṣà bí Haúsá ṣe rí Lárúbáwá ṣe ní èdè tiẹ̀ ní Yorùbá ní tiwọn àmọ́ mo sọ̀rọ̀ yìí torí ọmọ yín tó wá preach fún wa bó torí ń sọ ọ́ kẹ́ lè gbọ́ pé àárín wa tó ń wá ní sàárín àwọn ẹlẹ́bọ ni o. àwọn alẹ́sọ̀rọ̀ èwo ló fẹ́ gbé wọ̀nyí ṣé èmi náà ń kọ́ lórí bẹ́ẹ̀ orí nǹkan ó nígbà tó bá mú tí Ìbàdàn bá fẹ́ da ìlú rú ìlú náà máa ń kọ́ fi da ìlú rú tí Ìbàdàn bá fẹ́ yíyàn ìlú náà máa fi yíyàn Ìbàdàn mọ ìgbà tí ìlú kankan fit fún kankan tó bá dẹ̀ fẹ́ dógúnlẹ̀ ìlú ni Ìbàdàn fi ń dógúnlẹ̀ èwo lè yẹn tó ẹgbẹ́ wọ̀nyí ó kí gbogbo àwa tá support Ramadan lecture yìí ládá ńlá ni o kò sí ìgbà tí bá gba àwẹ̀ yẹn for 30 days tí mi ò rí ìṣẹ́gun sí ìṣẹ́gun kò sí àwọn nǹkan tó dẹ̀ dàbí pé ó dé láàrin 30 days yẹn wọ́n máa ń tú Bíbélì àti Kùránì ní sọ pé aṣiwèrè ló sọ pé Ọlọ́run kò sí so gbogbo wa la mọ̀ bí tá ti ń bọ̀ ká tó wọnú ẹgbẹ́ àdẹ̀fà ibi tá fi ń bọ̀ yẹn àfilẹ̀ social media ló wá gba oríṣiríṣi èèyàn láyé wàá kàn rẹ́ nìkan tá máa sọ wó tó ẹni tí ò lè kó èèyàn 20 people jọ nínú kéwú adẹ̀dórí social media á máa sọ tiẹ̀ ẹni tí ò ní àgbékalẹ̀ ẹni tí ilé ẹ̀kọ́ òtò a máa advice kí la máa ṣe gẹ́gẹ́ bí olórí a máa wò wọ́n náà ni tó bá ti sọ̀rọ̀ tó bá ju tiẹ̀ lọ wàá bẹ̀rù rẹ̀ gbòdì Ọlọ́run jogún àgbékalẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run jogún ẹ̀ fún every place tá bá jọ pàdé tó bá sọ̀rọ̀ ní kárí ọmọ Yorùbá rere ni ọmọ Yorùbá àtàtà ni
nígbà tá a máa ṣe chẹ́ẹ̀kì àwọn tó wà ní ìbàyìí ààrẹ aláìsí pé àwọn tó wà lórí ìjókòó ní ìbàyìí ní gbogbo ọkọ ní mẹ́mbà wa o àti cross check àgbọ̀ṣẹ́ nígbà tá a ní kọ́ máa pe local government by local government ààrẹ aláìsí pé àwọn kan ní local government ní wọn kì í ṣe torí pé OPC bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀tì nìkan ọmọ wa pàdé àmì Ọlọ́run ìràwọ̀ ẹ̀ ò ní kú o ògùn ẹ̀ ò ní kú o alálẹ̀ Yorùbá á jẹ́ kí ìràwọ̀ ẹ̀ kó dọjọ́ alẹ́ àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ á jogún ẹ̀ o ọlá ni o kábíyèsí ní ṣé Olúṣọ̀gá làwọn wà táwọn òde ìgbàdíwá yìí wọ́n ní ṣé Olúṣọ̀gá làwọn wá yìí torí káwọn náà tó jọba wọ́n ti ṣe OPC ibi ìtàbá wá nígbà kan bí ogun ní tàbá fẹ́ ṣèpàdé lójú títì yẹn a kàn fẹ́ píríbù Sheik Jamiu Ami Ọlọhun bí bíbà ṣe wáyé ibi tí a ti bẹ̀rẹ̀ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti lókìkí nìyẹn ilé kẹta la máa ń lò àwọn mẹkáníìkì ló ń ṣe iṣẹ́ bíbà yìí ibi tá a ti wà bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ ta ilẹ̀ yìí àkọsọ̀wọ́ ìdajì ìgbà tó yá a balance a wò pé ibikíbi tá a bá lè dé lágbàáyé orísun ò gbọdọ̀ parẹ́ kí la wá lè ṣe síbí a wá decide wípé ká kọ́ hall sí ká máa fi rent fún àwọn èèyàn kì í ṣe bí dájú máa ṣe mí tí o commercial hall ló máa jẹ́ o lẹ́yìn program yìí a lè má ti débi báyìí wá ṣe program in the next 3-4 months a fẹ́ máa fi rent ni for commercial use ni nígbà tá à ń kọ́ lọ àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́kútẹ́kùn jẹlé àbá ti parí ọ̀lù ibi mẹ́ta àwọn tá a mú tó jẹ́ bí amúgbálẹ́gbẹ́ mi àtẹ tó jẹ́ ọ̀rẹ́ mi òun ló fa owó aago ìsẹ́yìn ṣùgbọ́n agbẹ́ lọ́wọ́ lọ́ọ̀ lẹ́nu ọ̀lù yẹn làṣìwẹ̀rẹ̀ ó ní yàrá 4 lókè bàbá gbẹ̀gbẹ̀ wọlé báyìí yàrá 4 wà lókè àti reception nínú àwọn property tí Ògùwà People's Congress ní eléyìí ẹ̀dùbá wa dé 3-story building dáadáa ní Ìkẹjà àti kọ́ hotel kan lọ́wọ́ ní Abẹ́òkúta lẹ́ Aṣérò 3-star hotel ní 20 room and 3 suites ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Aṣérò a kàn sọ̀rọ̀ eléyìí pẹ̀lú àwọn tó ti fẹ́nu wọn jáwáyà lórí ẹgbẹ́ tí Abẹ́òkúta ẹ̀ 90% stage of completion ni bákan náà àti ti ra ilẹ̀ kan sétí òkun tàbí fi ṣe resort tó a gbọ́dọ̀ máa sọ lé ìtorí àdúrà tẹ́ ń gbà fún wa Ọlọ́run ń gbà ẹni tó bá wá ń ṣe rábàdà lẹ́sọ̀ tó gbàdúrà fún ọ̀ká máa sọ ìtorí ẹni tí ò bá sọ jáde òǹbò òkú náà mọ́lẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín tó bá gbé cleric kìíní cleric tó pé kò mọ̀bí tó ń lọ yàbí kò láyà nígbà tẹ́ ṣe preaching yẹn láti ní tán dàbò yín ló social media lẹ́sẹ̀ kí ìtàn dàbò yín ìjẹta àkà ṣé mi ní yẹra fáwọn eléyìí mà ẹlẹ́keje báyìí ẹ̀dẹ̀ ń ga sí àwa náà ń ga sí ẹ̀ máa ń ga sí yín. Mo ti ṣiṣẹ́ rẹ̀ bò àwọn ìṣe láṣepẹ́. Mo ti ṣiṣẹ́ rẹ̀ bò àdéhùn nígbà tí bàbá wa Nábì Muhammadu wà láyé ọ̀pọ̀lọpọ̀ ní ògbà tiẹ̀ nígbà tó lọ tán ló di ògo àgbáyé ló di òṣùpá àdínì tí gbogbo ayé wa ń
fi ń pe Ọlọ́run. So láì nígbà yẹn lásìkò púpọ̀ kò kí gbogbo wa tá a wà bíbà yẹn pé Ramadan kárí o ẹ̀mí gbogbo wa ṣíkà o lẹ́yìn àwẹ̀ yìí nǹkan rere á wọlé tọ̀ wá o ẹni tó fẹ́ ra mọ́tò á ra mọ́tò tuntun o ẹni tó fẹ́ kọ́lé aláyọ̀ o ẹni tó ń wọ́ ọmọ alálùbáríkà wọlé o ẹni tó fẹ́ fẹ́yàwó alálùbáríkà o gbogbo tó bá wa wọnú àwẹ̀ yìí kò ní bá wa parí inú àwẹ̀ yìí Allahu á bá wa gbé ogun yẹn mi o ìṣẹ̀dálẹ̀ Islam á bá wa gbé ogun yẹn mi àwọn àfáà mọ́kànlélógún lóde ọ̀run á bá wa ṣẹ́ ogun yẹn o ànábì tí ń gbé mi gíga á bá wa ṣẹ́ ogun yẹn o gbogbo tí a bá dáwọ́lé ayọ̀rí sí ilé o ẹ ṣe. ọlọ́bí fún gómìnà Ọ̀yọ́ state orí wọn ní ti asẹ́yìn náà ní gold ẹni tó bá ti ń bá wa ṣe ó di dandan ní agbára Elédùmarè ìtẹ́ni náà máa ga sí. máa kí oníwàásí náà a moderate Muslim cleric, a honest Muslim cleric, very intelligent and articulate Muslim cleric. Sheik Jamiu Ami Ọlọhun ẹ bá ń gbọ́ Ọlọ́run tóbi. Kì í ṣe pé wọ́n wá sí ìbàyẹ̀ lásán nìkan. Ibi tẹ́yọ̀ bá ń lọ tó ti fẹ́ lọ ṣiṣẹ́ tó ti fẹ́ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run tó wá mú ìyá tó tẹ ẹ̀jẹ̀ sí lórí tó wá mú dání. Kẹ́ ẹ lè mọ̀ pé Sheik ó kà ń kún dáradára. Wọ́n dẹ̀ ní confidence nínú yín. Tó bá kó ní máì pé bíbá yóò wà secure enough wọn ní gbéyàwó wọn àbí pé wọn máa wá sí bíbá yìí. Ó bá rí pé ibi environment tó máa dójú tì wọn ni wọn ní lè jẹ́ kí màmá wọn wá sí bíbá yìí. Sọ ẹ bá mi fún Sheik Jamiu Ami Ọlọhun ní àtẹ́wọ́ tó ń lọ. Òkè màmá wa you are blocking my view. Ẹ jẹ́ wọn mọ pẹ́ o. Àgbà ò ní tán lórí ilẹ̀ o. Ami Ọlọhun á dàgbà á dògbó lọ́wọ́ yín o. Ẹ̀yin náà á dàgbà ẹ dògbó o. Ẹlẹ́dàá yín ò ní jẹ́ kí ìràwọ̀ ẹ̀ ó kú o. Ẹlẹ́dàá yín ò ní jẹ́ kó ògo ẹ̀ ó kú o. Ní agbára ọjọ́ tẹ tẹ̀jẹ̀ sí lórí a máa ga sí lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ màmá.